ẹ wá gbọ́ ohun tí Kunle Afod sọ lórí ẹ̀sùn tí arábìnrin kan Motilola òṣèré orí ìtàgé tó fi kan Kunle Afod níwọ̀n bí oṣù bíi mélòó sẹ́yìn. Ṣé gbogbo yín lẹ rí fídíò yẹn? Tẹ́ bá rí fídíò yẹn rèé. Good evening, everyone. I had to really calm down to do this video because I am boiling inside of me right now. I've kept this thing for over 5 years. This is the 5th year running. Ẹ má gbàgbé pé bí irọ́ bá lọ ní 20 ọdún, ìjọ kan ṣoṣo báyìí òun lòtítọ́ máa bá o. Agbọ́jọ́ ẹnìkan dákẹ́dẹ̀ rèé kí làwọn Yorùbá pè wọ́n nágbó òṣìkà ni, tó túmọ̀ sí pé àfi ká gbọ́ tọ̀tún àfi ká gbọ́ sósì. Ẹ gbọ́ ohun tí Motilola sọ. Good evening, everyone. I had to really calm down to do this video because I am boiling inside of me right now. I've kept this thing for over 5 years. This is the 5th year running. A journey to real alone. Everyone, all the powers that be in this industry already know about this matter. Mr. Kunle Afod, please leave me alone. Oh, jẹ́ fi mí lọ́rùn lẹ̀ kó fi career mi lọ́rùn lẹ̀ Afod. Kí ló dé kí ni mo rà ń gbà ẹ̀ tí mi ò sanwó? Kunle Afod, please leave me alone. They will call me for jobs. You say that you remove me if they want to use you. Somebody just called me for a job this afternoon. As a matter of fact, Yomi Olonlaye called me for a job this evening. One day, Afod lo ma direct. More than okay, only for him to send me a message back. Pé Afod sọ pé òun ò bá mi ṣiṣẹ́. Afod kí ló dé? Some say ọmọ yẹn fi kọ̀kọ̀kọ̀ pa ni mo ní mi bá yín ṣe mọ́. Àtọ́dún yẹn èdè insist pé wọ́n gbọ́dọ̀ pè mí ṣiṣẹ́ mọ́. Ṣé dandan ni kí n bá yín ṣe ni? Ṣé dandan ni mo ní mi bá yín ṣe mọ́? But someone by I knew how your wife was running from pillar to post. This one I want your husband. Hold your husband, please. I knew how your wife was running from pillar to post. Don't bother coming to get to the Instagram. Mo de suni mi ò bá iṣẹ́ o de suni dandan kó má pè mí síṣẹ́ mọ́. O de lo ìyàwó ẹ̀ mú kó fi mí lẹ̀. Afod fi mí lẹ̀. Fi mí sílẹ̀ jẹ́ kí n ṣiṣẹ́ mi Afod fi mí sílẹ̀. Kí ló dé? Anybody that calls me after this video, I've heard about this before. Everybody, first you said Femi Adebayo should not come to my set. Femi Adebayo did not come to my set. Anybody that works with me, okay, bow or shame. Secondly, you went ahead to tell the PM of Joker. I'm sorry, it sounded like I was ranting earlier, but it's the truth. So many people are in my DM asking me, Moti, why have I not been seeing you in movies? Afford you. If they call me, we say they should not call me. Any reason? Because I no longer want to work with you. I no longer want to be friends with you. I no longer want to roll with you. And it is not by force. Do you understand? A lot of things have happened. I'm sure that many of you have read a lot of blogs. Anybody from an industry that is a part of the because a lot of you have heard about this. I personally called I've called people. None of them have been able to find a solution to this matter. So if I'm coming out now and people are saying Lagbaja knows, Dr. Medo, that you're saying Dr. Medo self knows. And that is the truth. I don't want to keep mentioning names. I am out here. They will first start by blacklisting you. At the end of the day, what's endurance is going to pay me for the past 5 years? So long you go for. But I'm not going to die, Afod. I'm not going to die, and I'm not going to leave this industry for you. Afod, leave me alone. Yo, I have left you alone. Leave me alone, Afod. Anywhere they mention my name, let me walk. Do you understand? They are not God. Oh, they're familiar. For the past 4 years, everybody has been saying, if you talk about the law, where I come on, if you talk about shaking, or yet you have been obstructing me on so many big jobs that I ought to have been on. And people will come to my DM and ask me, I have not been seeing you in movies. Madam, I jacket mama woro. I thought the film is silly. This is a public outcry, public appeal to everyone now. Now that I am being reasonable, I'm being reasonable on industry level. As you understand, nothing has happened. Now I'm coming out to general public. I'm being reasonable. Taba daughter sebo shokoto kono. Hello. Bottom line, Afod, let me be. Thank you. I've heard about this before. Everybody, first you said Femi Adebayo should not come to my set. Femi Adebayo did not come to my set. Anybody that works with me will give down one shit. Secondly, you went ahead to tell the PM of Joker Jigon's job. Joker Ajadi's job. When Thomas come make sure we will still reset. I have to return the money for that set. This is like the 10th time Thomas Shelley. I thought you feel me le. Feel me see le.
4 years ago ní mi ti bẹ́ẹ̀ sọ̀rọ̀ ní mi ti bẹ́ẹ̀ ṣe everybody ti bẹ́ẹ̀ ṣé dandan ní bọ̀bọ̀ fi mí lẹ̀ o Kunle Afod fi mí sílẹ̀ fi mí lẹ̀ ẹ bá mi tàgẹ̀ tó ń ṣe má tàgẹ̀ kò ní rí ó ti block mi lórí site èmi gangan ni mo kọ́kọ́ block ẹ̀ mo ní mi ò bá ẹ ṣe mọ́ Afod kí ló dé Sọ́lá mú ọkọ ẹ kó o mú dáadáa o mú ọkọ ẹ kó o mú dídí kí ló ṣẹlẹ̀ Bísọ́lá kí ló dé mo mọ bó ṣe mú orúkọ mi yà kiri náà mo mọ bó ṣì tó ṣe náà mo gbogbo bó ṣe ń post sórí Instagram àwọn èèyàn mi dọ̀tá mi dè ní lórí ọ̀rọ̀ wo àti ẹ̀ mo dẹ̀ ní ó dẹ̀ nísìnyí ó yá lọ mo ní kó fi mí lọ́rùn lẹ̀ o tọ́ba pà mí ṣiṣẹ́ ní kò jẹ́ kó ṣiṣẹ́ mi o kí ló ṣẹlẹ̀. mo pàṣẹ sínú ayé ẹni tó lè rí àmì ṣe láti òní lọ lábẹ́ àhámọ́ ogun tí ayé yẹn wà lórúkọ Jésù agbára Ọlọ́run kó tú yín sílẹ̀ dádì àti mọ́mì Olúwa rán mi sí yín sà kí ló ń tẹ̀ ń là kọjá tó dàbí pé ẹ rò pé kò sí ọ̀nà àbáyọ mọ́ Olúwa ní kí n sọ fún yín pé kẹ́ má sọ ìrètí nù ọ̀nà àbáyọ ṣì wà fún yín tí ó bá ṣe é ṣe fún Ọlọ́run láti jí Lásárù dìde kúrò nínú òkú ọjọ́ 4 tó ti rùn Olúwa náà ṣetán láti dá yín lóhùn ohunkóhun tó wù kẹ́ máa là kọjá ṣé ẹ̀ ń wáwé ìgbélú ni ṣé ṣẹ́yìn ni ò lọ dédé ṣé ẹ̀ ń wá ọ̀nà àbáyọ lórí ìgbéyàwó lẹ ti ní ìṣòro tẹ́ là kọjá ni ohunkóhun tó wù kẹ́ máa là kọjá ẹ jẹ́ á jọ gbàdúrà papọ̀ ẹ jẹ́ á jọ wá ojú Olúwa kò sí ní tÓlúwa ò lè ṣe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi máa bá mi sọ̀rọ̀ òun náà ni +234 70 25 47 54 27. ẹ káàbọ̀ ṣé gbogbo yín lẹ ti rí fídíò yẹn báyìí ṣé gbọ́ ohun tí actress Motilola ṣé gbọ́ ohun tó sọ nípa Kunle Afod ẹ wo àti oṣù yẹn tọ́rọ̀ yẹn ti ń já ròyìnròyìn kó tó di pé Kunle Afod ṣẹ̀ṣẹ̀ wá grant interview lọ́sẹ̀ tá a wà yìí ìgbà tó wá béèrè lọ́wọ́ Kunle Afod nípa ohun tó ṣẹlẹ̀ sí Motilola ọ̀rọ̀ tí Motilola sọ kí ni ohun tí Kunle Afod èsì wo ló fi dá wọn lóhùn ẹ̀yin náà ẹ mọ̀ wípé olódodo ènìyàn kò lè kú sípò ọ̀ka o ọ̀pọ̀lọpọ̀ ló dẹ̀ wà nínú ìṣòro nínú àdánwò tó já sí pé àdánwò tó wà yẹn ohun tí ó jẹ́ kó tètè bọ̀ ń bẹ́ẹ̀ ni wípé ó nígbàgbọ́ wípé àwọn kan ló fi àdánwò yẹn kan òun kọ́ ló ń ṣàánú wa a ò ní jì sọ́fin ayé gbogbo ojú tó ń wò mí gbogbo etí tó ń gbọ́ mi láṣẹ Elédùmarè àwa báyìí náà láwọn máa ṣe nǹkan ìkan láàbí oníkọ́gun sọ̀dẹ̀ kó wa gbogbo wa tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ń rè tẹ́yìn ṣẹ̀ṣẹ̀ ń wo ìkànnì yìí Bayo Black TV show ẹ má gbàgbé láti bá mi tẹ subscribe button ibẹ̀ ṣe ń wò mí báyìí ọ̀fẹ́ ni kò ná yín lẹ́ni tì ẹ kò bá mi tẹ subscribe yẹn kó lè máa notify yín ní gbogbo àtàbá ṣẹ̀ṣẹ̀ ń drop new update. ìgbà tó wá béèrè lọ́wọ́ Kunle Afod lórí pé o gbọ́ arábìnrin kan òṣèré tíátà òṣèré orí ìtàgé ẹ̀yin méjèèjì ẹjọ́ wà tẹ́lẹ̀ ẹjọ́ má jọ ń ṣeré papọ̀ ni ṣàdédé ni a rí arábìnrin yẹn mọ́ ìgbà tárábìnrin yẹn dẹ̀ máa tún jáde padà níṣẹ́ ló fi ẹ̀sùn kan Kunle Afod ó fẹ̀sùn kàn yín wípé ẹ ṣe báyìí ẹ ṣe báyìí ẹ ṣe báyìí ẹ ṣe báyìí ẹ̀yin náà ti wo fídíò yẹn tẹ́lẹ̀ ẹgbẹ́ ti gbọ́ gbogbo ohun tí arábìnrin yẹn sọ. ìhun tó wá surprise mi jù tó wá yà mí lẹ́nu jù òun ni ọ̀rọ̀ tí Kunle Afod tí ó fi fèsì o ẹni pé kí ni Kunle Afod sọ Kunle Afod ní pé ní ayé ìgbà kan Kunle Afod ní ó wà nítòótọ́ kí ọ̀gá kan kó sọ wípé lágbájá o ẹ gbọ́dọ̀ pè síṣẹ́ mọ́ o Kunle Afod wá ní ṣé rí sẹ́ńtúrì táwa wá yìí láyé òde òní ayé ti lajú kọjá kéèyàn kan sọ wípé lágbájá kan ẹ gbọ́dọ̀ pè síṣẹ́ mọ́ látàrí pé kí ni oríṣiríṣi ọ̀nà ni ọ̀làjú ló ti gbé wọ iṣẹ́ tíátà yìí ìwọ ni kó o dá tiẹ̀ mọ̀ ẹ wo nǹkan tí arábìnrin yẹn sọ pé over 5 years rèé tóun ti mú mọ́ra bọ̀ tóun ò lè sọ pé Kunle Afod ò jẹ́ kóun kí àwọn èèyàn tóun ṣiṣẹ́ tó bá pè òun á sọ pé gbá á sọ pé ẹgbọ́n kan tárábìnrin yẹn sọ ṣé bẹ́ẹ̀ ló rí lọ́dọ̀ Kunle Afod èmi ò wá láti wá defend Kunle Afod o ẹ má ṣì mí gbọ́ o mi ò dẹ̀ wá láti wá bú titi actress Motilola torí olólùfẹ́ mi ni ààyò mi dẹ̀ ni kọ́lọ́n kó bá mi wà pẹ̀lú ẹ̀ kọ́lọ́n kó túbọ̀ bá mi dá ìgbà dáadáa sí padà kókó fídíò mi yìí Motilola lèmi wá fẹ́ ní láti bá sọ̀rọ̀
gbogbo ẹ̀yin tẹ́ bá mọ Afod Motilola ẹ bá mi táàgì wọn sórí show yẹn sẹ́ǹdì fídíò yìí sí wọn kí wọ́n lè rí ohun kan àbí méjì kọ́ lè rí múlò bẹ́ẹ̀. Sista Motilola. Mo pàṣẹ sínú ayé ẹni tó lè rí àmì ṣe láti òní lọ lábẹ́ àhámọ́ ogun tí ayé yín wà lórúkọ Jésù agbára Ọlọ́run kó tú yín sílẹ̀. Dádì àti mọ́mì, Olúwa rán mi sí yín sà. Kí ló ń tẹ̀ ń là kọjá tó dàbí pé ẹ rò pé kò sí ọ̀nà àbáyọ mọ́? Olúwa ní kí n sọ fún yín pé kẹ́ má sọ ìrètí nù. Ọ̀nà àbáyọ ṣì wà fún yín tí ó bá ṣe é ṣe fún Ọlọ́run láti jí Lásárù dìde kúrò nínú òkú ọjọ́ 4 tó ti rùn. Olúwa náà ṣetán láti dá yín lóhùn. Ohunkóhun tó wù kẹ́ máa là kọjá. Ṣé ẹ̀ ń wáwé ìgbélu ni? Ṣé iṣẹ́ yín ni ò lọ déédé? Ṣé ẹ̀ ń wá ọ̀nà àbáyọ? Lórí ìgbéyàwó lẹ ti ní ìṣòro tẹ́ ń là kọjá ni. Ohunkóhun tó wù kẹ́ máa là kọjá. Ẹ jẹ́ á jọ gbàdúrà papọ̀. Ẹ jẹ́ á jọ wá ojú Olúwa. Kò sí ní t'Olúwa ò lè ṣe. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi máa bá mi sọ̀rọ̀. Òun náà ni +234 70 25 47 5427. Ilé ayé yìí ìgbésẹ̀ kan lèèyàn máa gbé tó máa fi ní lọ síwájú. Bẹ́ẹ̀ náà dẹ̀ ni ìgbésẹ̀ kan lèèyàn máa ń gbé nílé ayé yìí tó máa ń sóyàn padà di èrò ẹ̀yìn ní agbára Ọlọ́run àtèmi àtẹ̀yin àti ojú tó ń wò mí. Ẹni iwájú ni Ọlọ́run máa tò wá mọ́ o. Ọlọ́run ò ní tò wá mọ́ ewé ẹ̀yìn. Ẹ̀ṣẹ̀ kí lẹ ṣẹ̀ Kunle Afod tẹ́ ẹ ṣe ní lérò wípé àìríṣẹ́ gba yín Kunle Afod ni. Kí lárídájú wípé lótìtọ́ gbogbo wájọ wà ní indọ́sítírì ni a rí bó ṣe ń lọ. Àwọn kan wà agbọ́tẹnu eku wífẹ́ yẹ ni. Àwọn kan dẹ̀ wà onílara ni wọ́n. Àwọn kan dẹ̀ wà ọ máa ń jẹ́yàn lẹ́sẹ̀. Oríṣiríṣi èèyàn báyẹn ló kún indọ́sítírì. Ṣé wọ́n sọ fún yín ni wípé Kunle Afod ni kò jẹ́ kí wọ́n pè yín síṣẹ́ àbí wọ́n pè yín síṣẹ́ Kunle Afod sọ pé ẹni tẹ́ ẹ pè yẹn ó yá ẹ gbọ́dọ̀ lu ẹni yẹn mọ́? Ṣé bọ́rọ̀ ṣe rí lọ́kàn Kunle Afod nìyẹn Sista Motilola? Láti bí ọdún 5 sẹ́yìn ẹ̀yin náà wá dúró ní dúró wípé Kunle Afod ni kò jẹ́ kẹ́ ẹ ríṣẹ́ ṣe. Ayé ò lọ báyẹn o. Ẹ wo Sista Biola Adébáyọ̀ Talk to Be, ẹ wo show tó ń ṣe Talk to Be. Kí wọ́n má pe Biola Adébáyọ̀ sí fíìmù mọ́. Nǹkan tí Biola Adébáyọ̀ máa ṣe Ọlọ́run ti gbélé lọ́wọ́ o, ó dẹ̀ ń ṣiṣẹ́ tọ̀, ó ní lọ síwájú. Ṣé àwọn kan lè dè pàǹpà lórí pé kọ́ má pe Biola Adébáyọ̀ síṣẹ́? Ẹ tiẹ̀ sì pé gan ṣóṣì ráyè. Ṣé rí ẹ má jẹ́ ká sá sábẹ́ ìka tó ń dùn wá. Kò sẹ́ni tó kọjá àṣìṣe o. Lótìtọ́ àti lẹ́ńtọ́ Ọlọ́run ẹ lè wo relationship tó wà láàrin èèyàn àti Kunle Afod nínú ẹjọ́ tẹ rò ẹ̀yin náà ẹ gbọ́. Ẹ nígbà tí àjọṣe tó dán mọ́rán tó sì wà láàrin èèyàn àti Kunle Afod ẹni ṣe ni ìyàwó Kunle Afod ṣe ló ń ròyìn kiri. Ẹni oríṣiríṣi challenges ni ẹ̀ ń bá pàdé láti ọ̀dọ̀ ìyàwó Kunle Afod. Ẹ wá sọ wípé agbára yóò dẹ̀ ká mọ́ torí ẹ̀ lẹ ṣe step back. Ẹ tún sọ nínú ọ̀rọ̀ yín pé ṣé dandan ni wọ́n fi ń báyàn ṣe ni? Which pé ó sì mú Kunle Afod láti máa bá yín ṣe. Afod Motilola ó sì mú Kunle Afod according to ẹjọ́ tẹ́ sọ òun ni mo kò tí o, because ẹni ṣe dandan ló fi ń báyàn ṣe, mo ní mi ò ṣe mọ́. Kí ló wá dé tẹ́ fi wá ní lérò pé àìpè yìí síṣẹ́ yín Kunle Afod ló gbé gidi? Ṣé ẹ ti gbàgbé pé ẹni tó bá na ìka kan sí ọmọlàkejì 9 tó kù ńkọ́ títara ẹ̀ ní? Ká ní Kunle Afod ń gbé gidi náà tí yín kiri ni Kunle Afod ló lè ní lọ síwájú torí ẹni tó fẹ́ fàyàn wọgbó òun ló máa kọ́ wọgbó yẹn náà o. Ẹ lọ jókòó kẹ́ ẹ lọ bára yín sọ̀rọ̀ kí lẹ lè ṣe. Tó bá jẹ́ acting náà ni ayé ti dáyé social media, ẹ̀yin náà ẹ create platform ti yín. Ẹ ṣe nǹkan tẹ́ ẹ bá lè ṣe káwọn olólùfẹ́ yín máa lọ wò níbẹ̀. Látara ìdí eléyìí oríṣiríṣi lẹ máa rí endorsement àwáyé, advertisement àwáyé.
gift máa wáyé bó kọ̀ wọn kẹ́ wá lọ jókòó sójú kan kẹ́ máa rò pé ó dìgbà tó bá pè yín, tó bá pè yín ẹ̀yin náà ẹ pè yan tó bá ṣe kí ni, tó bá pè yín ẹ̀yin náà ẹ pè yan. Kunle Afod ò parọ́, ó sọ. Kunle Afod ní nítòótọ́ tilẹ̀ tọ́lọ́run kí ni yẹn máa ń ṣẹlẹ̀ ní industry tẹ́lẹ̀ táwa náà dẹ̀ bá bẹ́ẹ̀ nígbà kan, àmọ́ ọ̀gá kankan ò láṣẹ, kódà ẹgbẹ́ òṣèré kò láṣẹ láti stop anybody pé kí wọ́n má pè wọ́n. Ayé ìgbà kan ni ìwọ tó bá ti jẹ́ ẹgbẹ́ kan o gbọ́dọ̀ bá ẹgbẹ́ kan ṣe, o gbọ́dọ̀ sí lórí set ibì kan, ṣé ẹgbẹ́ ló ń bọ́yàn ni? Ojúṣe wa nínú ẹgbẹ́ ni ká má jẹ́ kó mẹ́yẹ ibi tá a bá belong sí. I am a bona fide TUN member. Mo ń lọ state meeting, mo ń lọ sí local government meeting mi, mo ń ṣojúṣe mi gẹ́gẹ́ bí ọmọ ẹgbẹ́. Tó túmọ̀ sí pé kí ni, mi ò lè pe ẹgbẹ́ TUN ní ìsinyìí kó má jẹ̀ mi torí pé kí ni, mo ṣe ojúṣe mi. Ẹni tí ò ṣojúṣe ṣé tó bá pẹgbẹ́ ṣé ẹgbẹ́ máa jẹ́? Nínú ẹjọ́ tẹ rò ẹni ẹ ti pe ọní kò sẹ́ńtẹ̀lì gbogbo àwọn àgbààgbà industry àwọn tẹ́ sọ fún kinní kan ẹ̀rí gbẹ́ ìráwo. Ìgbà tó kan Kunle Afod mọ́ téèyàn méjì bá ń jà, ohun tí ẹnì kìíní bá sọ síta, ọ̀rọ̀ tí Kunle Afod bá sọ síta òun ni kẹ́ ẹ sọ o. Ohun tí yóò sọ síta ẹ má ní lérò èrò ọkàn lásánlàsàn nìyẹn. Sister Motilola Gold, you are very pretty and talented. Don't wait for people to call you before you showcase your talent. That is the reality about this life. Ẹ wo Yorùbá industry now. Gbogbo ní láti máa túra wa síta láti máa sọ pé igbá kan àwo kan. Everybody ṣe kí ni, everybody gbìyànjú ni. Owó tí ó bá dẹ̀ pé èèyàn kì í ṣe kí ni, èèyàn kì í dáwọ́ lé. Actress Motilola ẹ jọ̀ọ́ ẹ lọ bẹ̀rẹ̀ content, tó bá pè yín ẹ pè yàn. Àwa wà available, tẹ́ bá need mi lórí set yín I will be available because èmi ò fẹ́ ṣubú èèyàn. I need you to ṣe kí ni, to gain back the pé Actress Motilola ń bọ̀ kílẹ̀ máa rọ́ kan tó ń wù mí nìyẹn. You are a model to so many upcoming actresses. Ṣùgbọ́n ṣá tí ẹ bá délé ìlérí, báwo ni àwọn ọmọ tó fẹ́ tap látara yín, báwo ni wọ́n ṣe fẹ́ gain? Ẹ lọ ní èrò ọkàn wípé lágbájá kan ní kinní kan ló jẹ, ẹ lọ stop ẹ o. Ẹni tó bá rí òun ló ń pe o. Gbogbo for that past 5 years ẹ mọye iṣẹ́ tó yẹ kẹ́ ẹ ti gbà tẹ́lómi ìróbó yẹ ti wà nílùú òyìnbó ìgbà tí wọ́n rí lórí screen mọ́. According to ẹjọ́ tẹ rò ẹ̀yin lẹ sọ pé ẹ̀bà Kunle Afod ṣe. Mo dẹ̀ fẹ́ fásitì yìí mo ẹ fi bẹ Kunle Afod ẹ jọ̀ọ́ tá a bá fọwọ́ tún bọ́mọ rí àfi tòsìn fàmọ́ra ni. Lótìtọ́ àti lódodo àwọn kan ń sọ èmi ò mọ̀ bóyá bó ṣe rí nìyẹn o. They said and I quote, wọ́n ní wípé ẹ̀yin méjèèjì wọ́n ní ọ̀rẹ́ kòríkòsùn níyín. Ọlá inú kan tẹ́jẹ́ jọ ń ṣe nígbà tẹ́ fi ń ṣe ọ̀rẹ́ kòríkòsùn yẹn. Ẹ bá mi fi ìfẹ́ yẹn gba Actress Motilola padà. Ẹ pè wọ́n sórí show. Ẹ gbé wọn wá sórí show yín ilé ìmọ̀ tẹ́ máa ń ṣe yẹn. Proverb Yorùbá. Ẹ pè Actress Motilola wá. Ẹ jẹ́ kí ohun tó ti lọ, let bygone to be bygone. This is 2025. Nǹkan tá a bá Mr. Kunle Afod, nǹkan tá ẹ ṣe lánàá eré ẹlẹ́njẹ́ lénìí o. Dáadáa yín ìtànà ẹ mọ̀ pé tí ń kéré ẹ̀ lénìí. Ẹ wá rántí ẹ tún wá ṣiṣẹ́ ẹ̀tọ́ la sílẹ̀ o. Torí kò sẹ́ni tó mọ ilẹ̀ tó máa mọ́ lọ́la. Láṣẹ Elédùmarè dáadáa la máa gbọ́ nípa Mr. Kunle Afod àti gbogbo àwọn olólùfẹ́ Kunle Afod. Gbogbo ojú tó dẹ̀ ń wo show Bayo Black TV show láṣẹ Elédùmarè dáadáa náà ni ẹ máa gbọ́. Ẹ ní rí láburú, ẹ ní gbàgbé ìbànújẹ́, gbogbo etí tó ń gbọ́ mi, gbogbo ọkàn tó ń bá mi lọ. Ibi tí ẹ ti ń rí owó tẹ́ fi ń ra dátà tẹ́ fi ń wò wá láṣẹ Elédùmarè àgbà náà ò ní wọbẹ̀.
bẹ́ẹ̀ ni mo ní ìbéèrè kan tí mo fẹ́ throw síta ẹni tó bá kọ́kọ́ gba ìbéèrè yẹn ó máa jẹ ẹ̀bùn 5,000 naira 5,000 naira ní owó ní ẹ̀bùn tó máa gbà. Kí ni ìbéèrè yẹn? Kí ni title fíìmù tí Kunle Afod àti Motilola tí wọ́n jọ kọ́kọ́ ṣe papọ̀ tí wọ́n ti ṣe tọkọ-tìyàwó? Kí ni title fíìmù yẹn? Ẹ fi sọ́ndà comment section. Ẹni tó bá kọ́kọ́ gbà ó máa gba ẹ̀bùn 5,000 naira. Bẹ́ẹ̀ ni Bayo Black lórúkọ tèmi, wí bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ tolúwa ni, mi ò kí ń sọ ohun tí mi ò ní lè ṣe. Actress Motilola, ẹ jọ̀ọ́ ẹ bá mi lọ sórí péèjì sísá yẹn bẹ́ẹ̀ ṣe ń wò mí lọ́wọ́lọ́wọ́. Tẹ bá ti wo ṣó yìí tán, ẹ bá mi lọ sórí péèjì sísá yẹn lórí Instagram, lórí TikTok, lórí Facebook, kẹ lọ follow sísá Motilola. Kẹ lọ sọ fún wọn pé Bayo Black said you should start something. Yes, ohun tá a bá ní ta lè fi ranra wa lọ́wọ́ ẹ jẹ́ ká fi ranra wa lọ́wọ́, ẹ má jẹ́ ká bára wa jà. Ìjà ò dọ́là, orúkọ burúkú ló ń sọ ni. Ìjà ò ṣe kí ni? Ìjà ò dọ́là, orúkọ burúkú ló ń sọ ni. Àsìkò oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ dẹ ni. Ẹ̀dá kan ò dẹ̀ lè ṣoore fún yàn, ohun tọ́lọ́run ò bá fi léyàn lọ́wọ́ ẹ̀dá kan ò lè fagídí ni, ẹ̀dá kan ò lè fagídí gbà. Ọlọ́run á wà pẹ̀lú gbogbo wa. Mo sọ yìí mo dúró ná. Actress Motilola, ẹ ṣí etí yín sílẹ̀. Mr. Kunle Afod àti bẹ̀yìn náà ẹ jẹ́ kó tán síbẹ̀. Torí nínú interview yẹn a rí body language yín speak a lot, but I am not here to drag Uncle Kunle Afod. I am here to make peace. Àlàáfíà lèmi wá wàásù, àlàáfíà lèmi fẹ́ kó jọba láàrin ẹ̀yin méjèèjì. Ẹ jẹ́ kí peace reign. Mo dẹ̀ bẹ̀ ìyàwó Kunle Afod tó bá jẹ́ pé tòótọ́ nìkan tí Actress Motilola tí wọ́n sọ wípé ẹ̀yin náà máa ń disturb àwọn torí páwọn bọ́ ọkọ yín ṣe, ẹ jọ ọ̀tọ̀ láyé iṣẹ́ ọ̀tọ̀ láyé relationship o. Àsìkò tí Mr. Kunle Afod tó bá wà pẹ̀lú yín yẹn, ìyàwó Mr. Kunle Afod, ẹ̀yin lẹni Mr. Kunle Afod báyẹn. Ṣé rí gbà tí Mr. Kunle Afod tó bá ti jáde lọ síbi iṣẹ́, Mr. Kunle Afod ó ti di èèyàn gbogbo wa o. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká fi ìmọ̀ àti ọpọlọ àti làákàyè ẹ jẹ́ ká fi bára wa gbé ìgbésí ayé alálàáfíà. Bayo Black lórúkọ tèmi, mo sọ yìí mo dúró ná. Ó tún dijọ́ mi ìjọ́ re. A ó máa bọ̀bẹ̀ ní ìbẹ̀ṣù àtẹ́lẹsẹ̀ a sì máa bẹ̀nà wò. Gbogbo ẹni bá ní a máa bọ̀, òun náà là ní débá láṣẹ Elédùmarè. Èmi ni tí ń tòótọ́ Bayo Black, ire o. Mo pàṣẹ sínú ayé ẹni tó lè rí àmì ṣe láti òní lọ lábẹ́ àhámọ́ ogun tí ayé yín wà lórúkọ Jésù. Agbára Ọlọ́run kó tú yín sílẹ̀. Dádì àti mọ́mì, Olúwa rán mi sí yín sà. Kí ló ń tẹ̀ ń là kọjá tó dàbí pé ẹ rò pé kò sí ọ̀nà àbáyọ mọ́? Olúwa ní kí n sọ fún yín pé kẹ́ má sọ ìrètí nù. Ọ̀nà àbáyọ ṣì wà fún yín tí ó bá ṣe é ṣe fún Ọlọ́run láti jí Lásárù dìde kúrò nínú òkú ọjọ́ 4 tó ti rùn. Olúwa náà ṣetán láti dá yín lóhùn. Ohunkóhun tó wù kẹ́ máa là kọjá. Ṣé ẹ̀ ń wáwé ìgbélu ni? Ṣé ṣẹ́yìn ni ò lọ déédé? Ṣé ẹ̀ ń wá ọ̀nà àbáyọ? Lórí ìgbéyàwó lẹ ti ní ìṣòro tẹ́ ń là kọjá ni. Ohunkóhun tó wù kẹ́ máa là kọjá, ẹ jẹ́ á jọ gbàdúrà papọ̀. Ẹ jẹ́ á jọ wá ojú Olúwa. Kò sí ní tólúwa ò lè ṣe. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi máa bá mi sọ̀rọ̀ òun náà ni +234 70 25 47 54 27.